àtàǹpàkò ìka àlábẹ̀ mo ga jẹgbẹ́ mi lọ òrùka yẹmí kùrùǹbètè ìka ò dọ́gba ni wọ́n máa ń wí lóòótọ́. Òótọ́ ni pé ìka ọwọ́ wa ò dọ́gba, àmọ́ bí ò ti dọ́gba yìí kò sí tí ò wúlò níbẹ̀. Ó sì nídìí tẹ́lẹ́dùmarè ọba mi ṣe ṣèkà ọwọ́ wa tí ò fi dọ́gba kí wọ́n bá lè níṣẹ́ tí wọ́n ó máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni. Torí bí wọ́n bá dọ́gba ni àwa gan ò ní lè lò wọ́n fáwọn tá a fẹ́ lò wọ́n fún. Bí ìka ọwọ́ wa ò ṣe wá dọ́gba bẹ́ẹ̀ làwọn èèyàn náà ò ṣe dọ́gba nílé ayé o. A lè dọ́gba ká a bá lè wúlò fúnra wa ni. Elédùmarè dá àwọn kan lólówó kí wọ́n bá lè wúlò fáwọn tálíkà. Ó dá àwọn kan lólórí kí wọ́n bá lè máa darí àwọn tí wọ́n ó jọmọ lẹ́yìn wọn. Ó sì dá àwọn kan lọ́gàá kí wọ́n bá lè máa wúlò fáwọn ọmọọṣẹ́. Bí gbogbo wa bá wá rí bákan náà a ò lè wúlò fúnra wa o. Ìhun tá a wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ìjẹ́ olórí ni ọ́ ni, ṣó o wúlò láwùjọ ibi tó wà? Ìwọ tó o jólóṣì, ṣó o wúlò láwùjọ ibi tó wà? Ìwọ tó o jólówó, ṣó o wúlò láwùjọ ibi tó wà? Ìwọ tó o jẹ́ tálíkà, ṣé ìwọ náà wúlò láwùjọ ibi tó wà? Má ṣaláì wà nílé ayé lásán tó ò ní níwúlò kan pàtó tó ń ṣe láyìíká ibi tó wà. Irú èèyàn wo gan ni wọ́n mọ̀ sí? Òótọ́ ni pé o mọṣẹ́ ṣe dáadáa, wọ́n sì mọ̀ pé o gúùdù dáadáa, àmọ́ ṣó lóòótọ́ ni ọ́? Ṣé bọ́ bá sọ̀rọ̀ ìjẹ́ wọn máa ń bọ́rọ̀ rẹ bẹ́ẹ̀? Ìjẹ́ bó o bá ṣàdéhùn ìjẹ́ o máa ń màdéhùn náà ṣẹ? Ìjẹ́ ẹni tá a lè fọkàn tán ni ọ́? Ìwọ ò mọ̀ pé àwọn ìka ọwọ́ yìí bí kan bá kúrò níbẹ̀ gbogbo wọn pátá ni wọ́n máa ṣàárẹ̀. Ṣé bó o bá kúrò níbi tó o wà òun, ṣé àwọn èèyàn ó mọ̀ láàrẹ pé èèyàn rẹ ló lọ yìí ṣá? Àbí ni wọ́n máa dùn pé Ọlọ́run ó ṣe tó o bá wa tì í lọ? Máa dáhùn sọ́kàn ara rẹ. Ipò wo gan ló wà lẹ́mìí àwọn èèyàn níbi tó o wà gan-an? Ẹ kú ojúmọ́ o.